sọ̀rọ̀ dolóṣó ṣé yí wá dá arábìnrin ronú rẹ̀ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀ ọmọléwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ o ọmọléwé. Halima, ṣé Bùsáyọ̀ ṣé òun nìkan ni ló ṣe Bùsáyọ̀ ọmọ tí bàbá ẹ̀ lówó? Jẹ̀mí ló ṣe Bùsáyọ̀. Ṣé òun nìkan ló máa ní lọ́dọ̀dẹ̀ ẹjọ́ send me 100,000 ẹjọ́ send me 200 send me 300 send me 500 kí ló dé daddy ẹjọ́ mo need card mi ò fẹ́ card 1,000. Ṣé òun nìkan ni? Ṣebí èèyàn ṣàánú ọmọ Jonathan ọmọ president ọmọ Barack Obama of US. Ṣé àwọn èèyàn ṣe máa ń ṣe daddy this daddy that? Men ó máa piss me off. Ó ti sọ̀rọ̀ tó. Jennifer, kí ni Bùsáyọ̀ kí ló ṣe fún ẹ Jennifer? O ní 200,000, o ní 100,000. Ṣé bàbá tiẹ̀ ló ń béèrè lọ́wọ́ ṣé bí bàbá ẹ̀? Ó dẹ̀ pé bàbá tiẹ̀ náà kó sẹ́ndì 1 million sí ẹ. Ó tiẹ̀ ti jọ ojú kí ló dé wo ká ìka ọ̀dọ́gba ṣùgbọ́n àbí ká tiẹ̀ dọ́gba wo ó dẹ̀ wò mí bó ìrànjú nǹkan tí bàbá tiẹ̀ ni kò rànjú má rànjú mọ́ nǹkan tẹ̀lé lẹ́nu ṣe bó ti gbọ́ kí ló dé jẹ́lọ́sí ẹ̀ tiẹ̀ ti pọ̀ jù tó bá fẹ́ bọ̀ pé kó fún á fún ẹ ṣèbí Bùsáyọ̀ ni mo mọ̀ á fún ẹ jẹ́lọ́sí òṣì. Mama wá etí ẹ̀ mélòó méjì ọ̀rọ̀ dẹ̀ ló fi gbọ́ yọ má pè mí sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo láìkẹ́ ṣé mo ti. Hi daddy. Oh, it's all right. All right, hi girls. What's up now? Kí ló ṣẹlẹ̀? Kò sí ọ̀pọ̀ tẹ̀lé. Ẹ̀kọ́ jókòó sí nílé lára. Ọkọ̀ ọ̀sẹ̀ fún àjọ. Adébọ̀ kí ló ṣẹlẹ̀? Fún wa. Jennifer. Ṣọ̀pá. Ó ti bẹ̀rẹ̀ mí ní ìtàn ọkọ̀ tó ń ṣe nínú orí kan fún mi. And dáàdì tún ní kí n wálé. Ó ti bọ́ mi fẹ́ ṣe àwọn ọ̀gbìn. Báyìí ni kò wá. Yes. Wọ́n ti miss mi nìyẹn. Halima, kí ló ṣẹlẹ̀? Ẹ̀wọ̀n fẹ́ sọ. Ọ̀rẹ́ báwo ni jàre? Ṣé wàá òkè? I'm good. Ọ̀rẹ́ mi, ṣé dáàdi ti send 100,000 fún mi torí bí mo ìwà inú broke ilẹ̀ ní ìdòwò. Ó ní ìdòwò. Ó ní ìdòwò lájẹ ló dẹ̀ mọ́ kó máa fún mi. Ó délé ti sọ fún mi. Alright, èló ló need? Mo ní 10,000 péré. Okay, no problem. I'll do that for you tomorrow, okay? Wàá ṣe rí. ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ẹgbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ̀ o ọmọléwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ̀ o ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o. Bùsáyọ̀ ṣe mo lè rí ẹ. Má bínú. Mi bínú. Ó ní nǹkan kan tí mo ti fẹ́ sọ títí pẹ́ ti pẹ́. Ṣe èmi àti ẹ lè jọjọjọ wà báyìí. Oh, okay.
yes ó rẹ̀ torí ká ló wà òkè ni ó ní dúró síwájú mi èmi kó máa sọ fún mi pé ó fẹ́ fẹ́ mi tí má ti afẹ́fẹ́ yàn á wá jẹ́wọ́ ìwọ tó ń stammer abirùn ṣe wo next time tó bá tún dá mi jó tó bá tún bá mi sọ orí púpọ̀ rẹ̀ máa gbá etí ẹ̀ rẹ̀ idiot. kí ló máa sọ kí ni. Imagine nǹkan tí idiot yẹn bá mi sọ kírù yẹn máa sọ pé òun fẹ́ fẹ́ mi abirùn yẹn. tí ẹ dúró ìwọ gangan ló tẹ fún ní chance ìgbà tó bá ti kí ẹ hello wọn náà ní hi tó bá di wọn náà dáhùn kò ní time. Jọ má bínú so tó bá kí mi nínú hostel kí má dájú wọn mo ti fún láńsà ẹ mo sọ pé màá fi ánsà nìkan ló kó tiẹ̀ fún gbàjú wọn kò kó serious. tí wọ́n tó gbàgbé ọ̀rọ̀ yẹn owó dádì yẹn gangan. Sarah àwọn ṣàmọ̀nà pékinni owó tí dáàdi send sí ẹ. ok owó lẹ gbọ́kànlé àbí káfẹ́ fi jẹun ẹ ti ṣe ebi ló máa pa yín fún. má ṣe yà ó máa ń ṣe àkókò èmi náà wò lè ṣe é. wá tiẹ̀ mú big stout pẹ̀lú kíní pẹ̀lú chicken. jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ọjọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ọjọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ bẹ́ẹ̀ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ bẹ́ẹ̀ o. ìwé lárí kọ́mọ ọlọ́kà o mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ó lọ́dọ̀ lóṣó ṣé èyí wá dá arábìnrin olúra o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o. ṣe wà gbà mí bọ́. tó bá sọ màá dìbò. wọ́n mú lest mi lé ní. ṣe adé fúlírè yẹn. Mama bu gẹ́gẹ́ fẹ́ mi jọ. gba ó tètè porúkọ ìjàmọ̀dẹ ní olóyún ọ̀tún. ṣé o lọ. Kí ló wá ṣe ìwà tọmọ yẹn. ṣe nǹkan tó burú ni pé kọ́kọ́ orí nǹkan tó fẹ́ kókó dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sún mọ́. irọ́ normal ti nìyẹn náà ọkùnrin sóbìnrin. kókó insult mi insult mi. ṣé wọn ní kọ́ ló wà bẹ́ẹ̀ ṣá. èmi àti títí àwọn ọ̀rẹ́ mi méjì ní tọ́jọ́ ń gbé. tọ́jọ́ wà. àwọn ọmọ wọn ti jẹ́ kíkíkí kàkà mú mi. pẹ̀lẹ́ má bínú. gbàdúrà ṣàǹkó ẹja ṣé wọ́n gbọ́ àbófin ti tiẹ̀ gbọ́. mo gbọ́. níbi ó pè mí ní ìbẹ́sà. kí ló wí. yes. ó ti kọjá yẹ ṣọlá ọmọdé fúnlẹ̀ mo ti ń wọ́ọ̀ṣọ́ ọmọ ẹ nínú kámpọ́ọ̀sì yìí ṣé ọjọ́ iwájú àtọ́jọ́ ẹ̀yìn yẹn ló ń jọ lójú àyè àbí o máa akọ pé bóyá àwọn pẹ́lẹ́ tó ń lówó àbí nǹkan bẹ́ẹ̀ ló ń jọ lójú. no for Ramu. I don't know. Èmi ó tètè jẹ́ kàkàkàkàtà mú mi pàápàá. bàrẹ̀ báyìí má bínú mo ti mọ̀ nǹkan tá a máa ṣe fún un. ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ bẹ́ẹ̀ o ọmọléèwé ẹ̀sùn
That's my brother. Okay. Wow, I'm alright. Oh, sure. I've been more okay, Jerry. Alright. You got a fetish and got some machine. Let's have a chat. No. Let's have a bank. Popsy send down work us in it. Yeah, sorry, you know. What fair catch my clothes, you know, catch your pay town friends. As in, me, my feel, you know. Bosom friends, I share everything. I do my work. I do my law, anywhere, you know. I do my role. I don't know, man. Jennifer, it's supposed to be a lot of so big. Go Yamilena, comparoni. I do my one lady. I'm a judge on Papo. I do my something. Somebody enjoy the mic and everything. So what else do you want? No, you don't understand. Got someone jealous, and you know, as in, I want us to go deeper than that. The budget got to finish, no problem. Budget can get it up. It's a bad day to talk, okay? No, I know. Alright. Yeah, I'm sorry. She will give me 10,000 naira change, you know. Because we run out of things. Where are you? 10,000. Àbí ṣé kò ṣe torí ó ti dáàdì sẹ́ǹtì mi. No. Torí ó ti ẹni kan tèmi fẹ́ fi ṣe but tí bá dé màá try máa fún yẹn 500 naira ṣó ti gbọ́. 500? Yeah. Ṣó kéré ni? No. Ìwọ̀n tí ẹ̀ sọ pé ó kéré. Ṣọmọ Jennifer ẹ̀ ló wá sọ̀rọ̀ bí ẹni pọ́fẹ́sọ̀ nǹkan tó serious. Mo máa ti mọ̀ lẹ́nu program òun láì kílíchì gan òun ìyá lójú ẹ̀ kó máa ṣe jọjọjọjọ kí ló dé. Nǹkan tí mi ló fi Ó ga o. Jennifer báwo. What's up now? Jennifer jọ wà. Màá ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ. Jọ má bínú pé mo fẹ́ ṣe àránjú náà. Mo rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ àti Bùsáyọ̀ lemọ́lemọ́ yín ó ti ń pọ̀ jù. Lóòótọ́ o, roommate ni o, ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ni o. Ṣùgbọ́n ìwà mi láìkí bẹ́ẹ̀ méjì ṣe jọ ń wà papọ̀ yẹn. Ọkàn mi kò dẹ̀ kí n tọ̀nù. Mi mọ bóyá ń ṣe mí lára torí ẹ̀ mo ṣe láti sọ̀rọ̀. Ṣàṣọra because olúkálùkù ló mọ bí àpò ẹ̀ ṣe rí, olúkálùkù ló mọ bí fámìlì ẹ̀ ṣe rí kó tó máa bọ̀ ní school. Mi sọ pé bàbá ẹ̀ ò lówó but ṣọ́ra dẹ́ẹ̀dẹ́ mìíràn. Wonder shall never end. No, please. You there? Ọ̀rọ̀ mi lẹ́nu ó sọ. Jọ, ṣé ẹ̀ ń wọ̀ ọ̀rẹ́ ni àbí kí ni? Kí ni problem pẹ̀lú tèmi náà? Kí ni tìyín? Ọ̀dẹ̀ sọ ẹ̀yọ́ lẹ̀ wòwòwò èké ìgbọ̀n ọ̀bì. Tó bá wọ̀ ọ̀rẹ́ tiẹ̀ jọ, kó wá síwájú. Mo kọjá yìí nìyẹn. Ọ̀rẹ́ mi lórí pé èmi náà ti tú shop. Èmi náà ti tẹ̀lé àwọn ọ̀rẹ́ tẹ́ pé wọ́n ní levels náà ṣé yẹ ìwọ. Tó bá wọ̀ ọ̀rẹ́ fà á máa fà ẹ́ mọ́ra, á máa fà ẹ̀yàn rà, á máa fọ̀ ẹ́ mọ́ra ni. Ṣé o click wa kí wọ́n náà tú shop mọ̀ kó náà máa roll so that wọ́n tẹ̀lé jẹ oúnjẹ bóyá oúnjẹ òun ìbí tó máa jẹ wọ́n tẹ̀lé kíá wọ́n add 1 inch ṣó yẹ akọ́ add 1 inch. Wọ́n ní àbúrò kan wọ́n lè lórúkọ òun náà dàbí kan máa jí báyìí. Ìwé ló máa ń la ìgbé ìgbà tó 20 years lọ́wọ́ ẹ̀. Jọ̀wọ́ in your life má try rubbish to try ẹ̀. Mo gbàjọ wà wọ́n tẹ̀ mọ́ mi ò tiẹ̀ tí ní time tiẹ̀ má ever try rubbish yẹn. Tó bá wọ́n rẹ̀ ṣùgbọ́n kó wá síwájú rubbish. Lémi náà. Alima. Ọ̀rọ̀ wo ló fẹ́ sọ?
ọ̀rọ̀ wo ló fẹ́ jù lẹ́nu ìwọ tó fẹ́ sọ. ó má dùn mí tó jọ pé mi àti ẹ̀kọ́ èmi Halima ní Jennifer ẹlẹ́sẹ̀ òsì méjì ọmọ jọjọjọ tí ò mọ ilé tó ti wá ẹ̀ ló wá sọ ó dùn mí pé mi àti ẹ̀lájọ wà ní ló wá sọ̀rọ̀ sí i if not ilé tó jẹ́ mo mọ bó ṣe máa ń ṣe ní hostel. mo ò bínú tí bá fún ẹgbàájú ló máa mọ̀ pé mi ò kí wá bí o tún béèrè lọ́rùn tó ní ẹjọ́ ẹ̀kọ́ ìwọ tó máa rí nǹkan tẹ́lẹ̀ ò ní lè dákẹ́ máa ra padlock fún sódà wàá lè máa fi padlock ẹni ò ní lè sọ gbogbo nǹkan tó bá ti nonsense ní àti ẹni hostel ló máa rí. ha olúwa èmi ni Jennifer àti Halima sọ̀rọ̀ sí lórí nǹkan tí ó máa tún lé ayé ẹ̀ ṣé kílíṣì tó ń ṣe kiri yẹn ló fi ẹ̀. ìwà jàgídíjàgan ìwọ ló máa bá níbẹ̀. ìwọ ilẹ̀ nàbà ìwà ìfilẹ̀ kí ló jẹ́ lójú náà. ṣé gbogbo ẹrù tó kó síwájú ìyàbí tó kó sẹ́yìn ló ń jẹ́ lójú nínú hostel àbí ní campus tó ń gàgbà kiri wàá máa fà nínú. ṣé bàbá ẹ ní Samuel Peter ó yẹ kó àgbẹ̀ jẹ́ sí náà bàbá ẹ ní Jonathan. ìwọ sọlá adé funfun lílé. lọ́nà máa ń lè wáì ìwọ bá wáì tó pè ní ẹ̀sán. èmi bá wáì. ẹni ẹ sọ. ìwọ bá wáì. wáì tó. ọdún tún sọ gbàdúrà yìí. àwọn tó ju ẹ lọ wọ́n lè ju ẹ lọ ọjọ́ bá tí wọ́n pọ̀ gan ọjọ́ ìyẹn pọ̀ gan ti gbé wọn balẹ̀ nínú káfọ́ọ̀sì ìwọ wá ṣọ́ ní ìsinmi kálíbà yìí. ti wá o ma rí ìjà èmi ò ní wá wáyé lélẹ́lẹ́lẹ́ lọ́yà títí mo bá tí mo bá lè bá ẹ̀ ní ká ló ń kọrin fún ẹ tó ń jó. ṣó fẹ́ gbọ́. jẹ́ kó yé. I need 100,000 naira. Bam. ó kọ àti 0 márùn-ún. within the next 8 hours. Bam. tówó yẹn ò bá pé gbogbo tó ń kó kiri wọ̀nyí tó kó sẹ́yìn tó kó sọ́run tó kó sórí gbogbo ẹ̀ pátápátá la máa gbà lọ́wọ́ ẹ̀. ló ń pè. èmi 6 hours tí o wá jáde nǹkan tó ju ẹ bàbá rí fara mọ́ o. bọ́ sún. let's go.
ẹ̀yin wo nìyẹn náà. ṣe o fẹ́ kí. ṣẹkẹṣẹkẹ tí ẹ yà bọ́lẹ̀. bọ́kọ̀ ṣẹkẹṣẹkẹ tí ẹ. ẹ wo tèmi bá mi. ìdẹ̀mọ̀ bóyá gbòdì. ẹ má jà lẹ́yẹ o ẹ má bínú ẹjọ́ kí ló jẹ́ fún yín. Bàbá mi ẹjọ́ má bínú ẹjọ́ kí ló ṣe. Jennifer ìwọ àti tani. ọ̀rẹ́ jọ wá ọ̀rẹ́ gbà mí. ẹ wo bàbá mi. ṣe wọ́wọ́ kí ló wà. èwo ni tiẹ̀. kí n ti ọ kí n ti ọ. sọ̀rọ̀ kẹ̀. ẹ wo bàbá mi ẹ kò ní jórí burúkú. kí ló kọ́. ó yá dáhùn. ṣé ṣóyáwó láwọn yìí nàbí kí ló jẹ́ fún yín ẹ wo kò fẹ́ já ni o ọ́fíìsì rẹ ni o n kò fẹ́ já lẹ́nu ni o. yọ dundun tó wà lápò ẹ jáde. kí ló pariwo àwọn olóńpariwo ń bẹ̀ yẹn kí ló dé Barry White bọ́sùn. alẹ́ lè fọ́ ọ́nù ẹ̀yìn kò ṣe é fọ́ ọ́nù ẹ̀ bẹ́ẹ̀ ni máa bá kú nìyẹn wọ́n fi ṣe yín ni tó fi ṣe yín àpọ̀bẹ́ Barry White wọ́n máa pa mí sí ya mi. àwọn tó kú lè sọ̀rọ̀ ìwọ lè sọ̀rọ̀ tó wá bí ẹ̀yin wo ni ọjọ́ ìdálẹ̀ ẹ̀yin wo ẹ̀yin àwọn ọ̀rẹ́ olórí burúkú ìjà lọ́jọ́ látàárọ̀ ìjà yóò ń jà gbọ́dọ̀ kọ́ yóò ń jẹ mọ̀ ìjà yóò ń jà rẹ̀. ẹ wọ́n fi bàbá ọ̀lẹ̀ bóyá bàbá tẹ ẹ bàbá. Jennifer kí ló dé. ọ̀rẹ́ mo ti ọdẹ bàjẹ́ ẹjọ́ ọ̀yà mi lóhùn. owó fẹ́ dásì. kíkíkí báyìí fún ó tutù dé ẹ tún hàn án náà. mi ò gbọdọ̀ kó sọ̀rọ̀. kí ló dé. ẹ wò bàbá mi jẹ́ ẹ̀nì jórí burúkú ayé kò ní bàjẹ́ ẹ̀yìn kí ló mọ ìkọ́kọ́ kí ló jẹ́ fún yín ẹjọ́ àdínkù bàbá ẹni kò fẹ́ jà lẹ́yìn yín o ọ́fíìsì rẹ̀ ní o ọ́fíìsì rẹ̀ ní o ọ́fíìsì rẹ̀ ní o. pípísì yẹn ọjọ́ ó yá dáhùn owó dà. ó ṣe ewu gbogbo nǹkan tá à ń fà yìí láì bẹ̀ wá important o oníkèmí jẹ́ lówó ìmọ̀ bó ṣe ń lọ. torí wallet mo ò lówó kankan bẹ̀ mi ń ṣọmọ olówó kò sí kankan kó wá tó lè dá ẹ lójú dáadáa gàrí tí mo mú kò ń sùn máa mú sùn lélẹ̀ ilé kí ni wàá mú tó kù ó ṣọmọ lówó o. gàrí. Sayọ̀ gàrí. gàrí. ayé yóò bàjẹ́ olórí burúkú. ṣé ti jẹ̀bú. ó kàn. ẹ wò ó lè jẹ gàrí ẹgbà èyí tí mi náà yẹ wò mẹ. ẹ wò ayé ẹni bàjẹ́ olórí burúkú ayé ẹni bàjẹ́. ọ̀gá ọ̀gárí. ìwọ kọ́ yìí ìyọ̀ máa fi mi ṣe yẹ̀yẹ̀ lẹ́nu géèjì pé bàbá kọmíṣánná fún pólísì ní bàbá pé wọ́n fẹ́ ní 500,000 nígbà ìyọ̀ máa fún mi lówó ìyọ̀ máa fi mi ṣàkọ́ tí mo ti kéde àjẹ ká má gbé nǹkan sí kò lórí burúkú rí ẹ. olórí burúkú ara yìí ẹ̀wọ̀n á rí ẹni tí bàbá ẹ̀ lówó ẹ má ṣàfàrà bí ọmọ lówó ṣọlá yẹ ẹ̀sìn mo sọ fẹ́ fáyé kò ní fẹ́ bàjẹ́ ìwọ ń gbé mi ìwọ yìí jẹ́ pé ó yẹ kí mi àgbéyẹ kájọ máa gbádùn ara wa ni sóríìsì ilé ìyá káwọn olórí burúkú bíi ti ẹlọgbọn ìjẹ pé tọ́ba ní ọmọ olówó nínú ọgbà wọn a máa tẹ̀lé wọn máa tẹ̀lé mọ́lẹ́mọ́ tí ó dáyé káwọ́. ẹ ìwò bàbá pupa bí ẹ kò bá gbé lọ bàdà kúkú ayé yìí kò ní bàjẹ́. àbálọ́bí ló máa yé ẹ̀jẹ̀ bàbá pupa bí ẹ kò bá gbé lọ kò lè já fún yín bàbá kò lè ẹ kò lè sórí rẹ. sórí rẹ. gbogbo yẹn ti sórí rẹ ẹjẹ kó gbé lọ ẹjẹ kó gbé lọ lórí burúkú lórí òsì ọjọ́ kan ní lórí burúkú lórí burúkú. ọ̀rẹ́ mi aláfarawé. ó ní jẹ. ọ̀rẹ́ mi aláfarawé òbí sí ayé ẹ̀.
ìwọ lórí burúkú ìwọ lòṣì àṣẹwó lórí burúkú àbáyé yẹ kò bẹ̀ dání ìwọ kò ní báyìí ó jà ní. Orí àwọn mẹ́ta ìkan ògbé kan bí òun jàǹgó. Àbúrò náà fẹ́ sọ̀rọ̀. Bẹ́ẹ̀nu ò lọ́rọ̀ lẹ́nu. Ṣebí nǹkan kan náà lẹ́yìn mẹ́ta. Irú kan. Ẹsẹ̀ ti bẹ̀rẹ̀ sí rí repercussion yìí aláfarawé. Báyìí ẹ̀ ṣe máa bá náà nìyẹn. Níranú níṣekúṣe. Ara fún mi lẹ́nu tó mẹ́ta ìbò nígbà yìí méjèèjì lémọ́ yín tí pọ̀ jù ó mú sí ọmú bí gàrí nípò lóṣù ó di lọ́sẹ̀. Ẹ wọ ẹ bá dùn síbẹ̀ yẹn.